eléyìí tún gbẹnu tán o. Ààrẹ ẹni ọdún méjìléláàádọ́rùn-ún tún fẹ́ lọ fún sáà kẹjọ. Kò sẹ́ni tí ọ̀rọ̀ náà kò ṣe ní kàyéfì nígbà tí ààrẹ orílẹ̀-èdè Cameroon Paul Biya kéde láìpẹ́ yìí pé òun tó fẹ́ díje fún ipò ààrẹ lóṣù kẹwàá ọdún yìí. Kàyéfì tó wà níbẹ̀ ni pé ẹni ọdún méjìléláàádọ́rùn-ún ni bàbá yìí, sáà keje ló sì ń lò lọ́wọ́ lórí àlééfà. Òun ni ààrẹ tó dàgbà jùlọ lágbàáyé. Nínú ìkànnì Twitter àti Facebook rẹ̀ ló ti kéde lọ́jọ́ Sunday tó kọjá pé káwọn aráàlú tún máa retí òun nínú ìbò ọjọ́ 12 oṣù kẹwàá ọdún yìí. Ó ní ìpinnu òun ni láti sin orílẹ̀-èdè òun láì fi ti ìpèníjà ọjọ́ iwájú ṣe rárá, nítorí kò sí ohun tó ń bọ̀ lókè tí ilẹ̀ kò gbà níwọ̀n ìgbà táwọn aráàlú bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìṣèjọba òun. Biya tẹ̀síwájú pé àrà ń bẹ nínú ohun tóun fẹ́ dá fún orílẹ̀-èdè Cameroon. Ọdún 1982 ni Biya di ààrẹ. Àhesọ sì lọ káàkiri láìpẹ́ yìí pé àwọn ológun ti gbàjọba lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n lẹ́yìn oṣù kan ló tún jáde síta pé digbí lòun wà o, tíjọba sì fòfin de àwọn oníròyìn láti má ṣe sọ ohunkóhun nípa ìlera ààrẹ wọn mọ́.